Mo kí gbogbo alápapọ̀ mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀ púpọ̀ lónìí. Ìbéèrè ṣókí náà ni mo mú wá fún wa àti àwọn àkíyèsí kọ̀ọ̀kan ni mo mú wá. Ẹjọ́ ẹ̀yin àfáà. Ó wà nínú Àlùkùránì pé Ọlọ́run sọ pé òun ó rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí wa gẹ́gẹ́ bí èdè ẹnu wa. Ẹ mọ̀ pé Ọ̀rúnmìlà náà wà nínú òjíṣẹ́. Ànábì Muhammadu náà wà nínú òjíṣẹ́. Ẹjọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ta ni Ọlọ́run rán sí wa? Ta ni òjíṣẹ́ tí Ọlọ́run rán sí wa tó ní ká mọ̀ tẹ̀lé o, ká mọ̀ kọ́sí rẹ̀ o, tó bá ṣiṣẹ́ ni ká ṣe, ẹ̀ṣẹ̀ tó bá gbé ni ká gbé o. Ẹjọ́ ta ni Ọlọ́run rán sí wa? Torí pé tó bá yẹ pé Muhammadu wà láyé dìsìn tá à ń sọ yìí ni, ó ṣeéṣe kí ẹ̀sìn náà kó mọ̀ tiẹ̀ jẹ́ nǹkan kan tí ọmọ ilẹ̀ Yorùbá ó tiẹ̀ mọ̀ nǹkan tí ń jẹ́ ẹ̀sìn Mùsùlùmí. Torí Lárúbáwá ni Muhammadu ń sọ, àgbọ́ Lárúbáwá tí ń sọ, sáṣẹ̀ṣẹ̀ wá kó wá tún lọ fi kọ́ Lárúbáwá ni kó tó di bá tún wá mọ̀ sí ẹ̀sìn tí Olódùmarè rán sí wa. Tó bá jẹ́ pé Ọ̀rúnmìlà wá wà títí di sí ni, ó dá mi lójú pé wàhálà ká ọmọ Yorùbá ń kọjú sí ipò ní tó báyìí. Ẹ̀yin náà jẹ́ àfi fúnra wa, ẹ jẹ́ àronú wò fúnra wa. Àwọn àfáà ń bẹ́ẹ̀ o, àfáà yìí tẹ́rì tó kéré jù ló fẹ́ yàwó méjì. Àwọn ni wọ́n ń fẹ́ ọmọ tó fáìn jù. Àwọn náà kó yàwó jọ, àwọn náà bímọ rẹ̀gẹ̀dẹ̀. Àwọn wa ni ẹ bá ti wá ní kíní kan ìlú àfáà, ẹ dákẹ́ bá ń ṣàdúrà o, àwọn aládùúrà ti gbà o. Ẹ kó lé ẹ lọ́wọ́, wọ́n ń fowó tí a fi ń tọ́ ọmọ wọn. Wọ́n fowó tí wọ́n fi ń tún ọjọ́ ọ̀la wa, wọ́n fi ń tún ọjọ́ ọ̀la tí wọ́n ṣe. Àfáà tí ò lówó lọ́wọ́ pàápàá nísìn, ẹ bá délé tó kọ ẹ yanu ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àronú, ẹ má jà mọ́ bàbá ẹ lọ, ẹ dá wa gangan fúnra wa ronú. Anyway, ọjọ́ ìní ìṣọjọ́ ọ̀rọ̀ ìbéèrè mo kàn ní lónìí wípé ta ni Ọlọ́run rán sí wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ tiwa? Ẹ̀yin àfáà ẹ dákun ẹ já mọ̀.